Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú àṣìṣe gbọ́ yín láti kàn ní jíkẹ́ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú ọ̀rẹ́ méjì tí wọ́n jí ènìyàn gbé. Látàrí ìjà ilẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Niger, wọ́n yìnbọn mọ́ àwọn mẹ́ta tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá sì bàjẹ́. Ìyá kan ti wà nínú ìpòrúurú ọkàn bí ọmọbìnrin rẹ̀ ẹni ọdún 22 ṣe di àwátì ní ìpínlẹ̀ Kogi. Ọkùnrin adẹ́mu kan àti ọ̀rẹ́ rẹ̀ pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n gún ara wọn. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú ọ̀rẹ́ méjì tí wọ́n jí ènìyàn gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú John Olówóṣayé tí wọ́n ní ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Ọlálẹ́kan Oyèyẹmí tí ìnagijẹ rẹ̀ jẹ́ Eniyan láti gbé àwọn ènìyàn kan ní agbègbè Ẹdẹ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Yẹ́misí Ọ̀pálọ́lá ló sọ èyí nígbà tí wọ́n fi ojú àwọn afurasí náà hàn dé ní olú iléeṣẹ́ wọn ní ìlú Òṣogbo ní ọjọ́ Ẹtì Friday. Ọ̀pálọ́lá ní lẹ́yìn tí wọ́n jí àwọn ènìyàn yìí, wọ́n kó wọn lọ sí agbègbè Balógun ní ìlú Òṣogbo níbi tí wọ́n ti gba owó ìtúsílẹ̀ mílíọ̀nù 2.6 náírà sínú àsùnwọ̀n Ọpẹ́yẹmí tí ó sì ní wọn yóò mójú wọn ba ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá ti parí. Látàrí ìjà ilẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Niger, wọ́n yìnbọn mọ́ àwọn mẹ́ta tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá sì bàjẹ́. Ènìyàn mẹ́ta ni wọ́n yìnbọn mọ́ tí dúkìá sì bàjẹ́ látàrí ìjà tó wáyé lórí ilẹ̀ láàrin agbègbè Kàtápà àti Ẹlẹ́gì ní ìjọba ìbílẹ̀ Làpáì ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí àwọn ará agbègbè Kàtápà bẹ̀rẹ̀ sí ní dáko lórí ilẹ̀ tó fa ìjà yìí tí àwọn ará Ẹlẹ́gì sì gbójú agan sí wọn. Èyí ló di ìjà tí wọ́n sì yìnbọn mọ́ ènìyàn mẹ́ta láti Kàtápà. Àwọn tó fara kááṣá ló ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ọwọ́ ti tẹ àwọn méjì lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìyá kan ti wà nínú ìpòrúurú ọkàn bí ọmọbìnrin rẹ̀ ẹni ọdún 22 ṣe di àwátì ní ìpínlẹ̀ Kogi. Obìnrin kan tó ń gbé ní Òkínẹ́ ní ìpínlẹ̀ Kogi ló ti ké gbàjarè síta pé ọmọbìnrin òun ẹni ọdún 22 Hamidat Abdulrafiu tó kúrò nílé láti lọ rí oníbàárà rẹ̀ ní Lọ́kọ́jà tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2024 ni ó ti di àwátì báyìí. Ìyá Hamidat, arábìnrin Ramot Yakubu, ló sọ èyí di mímọ̀ tí ó sì ní nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ̀ kò lọ láti ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí. Ọlọ́pàá kan láti olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà John Stephen fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ọkùnrin adẹ́mu kan àti ọ̀rẹ́ rẹ̀ pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n gún ara wọn. Òkú ènìyàn méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ní Ìníṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti rí ní ọjọ́ Ẹtì Friday nínú ilé kan lẹ́yìn tí wọ́n gún ara wọn pa látàrí ìjà tó bẹ́ sílẹ̀ láàrin wọn. Àwọn olùgbé méjèèjì tí wọ́n jẹ́ Ali Baba tó jẹ́ ọmọ ilẹ̀ Ghana tó jẹ́ adẹ́mu àti ọ̀rẹ́ rẹ̀ Káyọ̀dé Olétè, ohun tó fàjà láàrin wọn ni wọn kò tí ì mọ̀. Alukoro fún àjọ ara ẹni làbòlú Nigerian Security and Civil Defence Corps ti ìpínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tí ó sì ní ìwádìí tí ń tẹ̀síwájú.
kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígẹ̀ Alára. Káfíńrè pàdé wọn.